Aláròyé máa wí o. Nítorí ọ̀kadà tí wọ́n gbà, àwọn ọlọ́kadà kọlu àwọn ẹ̀ṣọ́ ojú pópó ní Kwara. Níṣẹ́ lọ̀rọ̀ di wàhálà láàrin àwọn aráàlú àtàwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó kan lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù yìí ní kòríta ìlú Ṣàó níjọba ìbílẹ̀ Mòrò nípínlẹ̀ Kwara lórí ẹ̀sùn pé wọ́n gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà kan tí wọ́n ní kò dé akoto ìyẹn hẹ́límẹ́ǹtì. Ẹnìkan tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà tó sọ fún Aláròyé ṣàlàyé pé ọlọ́kadà ọ̀hún wà lórí ọ̀kadà tó ń gùn lọ lópòpónà Olóoru. Níbẹ̀ làwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ti dá a dúró tí wọ́n sì gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀, wọ́n gbé e sínú mọ́tò wọn. Èyí ló bí ọlọ́kadà àtàwọn èèyàn tó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú tí wọ́n fi dojú ìjà kọ àwọn ẹ̀ṣọ́ ojú pópó ọ̀hún. Ṣe ni wọ́n fipá àti ipá wọ́ ọ̀kadà ọ̀hún jáde nínú ọkọ̀ wọn tí ìyẹn sì gbé ọ̀kadà rẹ̀ sá lọ. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ náà padà mú ẹnìkan tó sì ti ń ṣẹ́jú péú ní galagala wọn báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro ẹ̀ṣọ́ ojú pópó ní Kwara Olúṣẹ́gun Ògúngbémidé fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí. Ó wá bu ẹnu àtẹ́ lu àkọlù táwọn ọlọ́kadà ṣe sí àwọn òṣìṣẹ́ wọn. Ó ní lóòótọ́ ni ọlọ́kadà àtàwọn aráàlú kan kọlu àwọn òṣìṣẹ́ ojú pópó tó wà lẹ́nu iṣẹ́ wọn lẹ́yìn tí wọ́n gba ọ̀kadà ọkùnrin náà tí ìwé rẹ̀ kò pé nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fún un. Ó wá ní àjọ yìí kò ní fààyè sílẹ̀ kí wọ́n máa kọlu àwọn òṣìṣẹ́ àwọn. Ó ní ìwà burúkú gbáà ní ọlọ́kadà ọ̀hún hù tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà fún àwọn rárá. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.